fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀mọ́ Ọlọ́run tó ń wò mí tàbí tó ń gbọ́ mi káàkiri àgbáyé, mo kí yín kú dédé wòyí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́. Mo gbàdúrà pé yóò dára fún gbogbo yín lórúkọ Jésù. Ọlọ́run tó ti mú wa wọnú oṣù tuntun yìí, oṣù tó gbẹ̀yìn ọdún yìí, yóò mú wa là já láyọ̀. Wo ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ ló máa fi parí. Ṣé ni kó máa yọ̀ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ. Ọlọ́run ṣe tán láti ṣe ọ́ lóore. Nígbà tó bá máa fi di 31st of December yẹn, ìwọ náà máa wà lára àwọn tó máa jójó ọpẹ́, ó máa ṣe àkànṣe ọpẹ́ nì tó máa yin Ọlọ́run. Ṣé ni kó fọkàn balẹ̀ o, kò sí fòyà fọmọ Ọlọ́run. Ṣé ni kó ṣáà máa yọ̀, kó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Hallelujah. Àsìkò náà ti tó láti jẹ oúnjẹ ẹ̀mí bí àwọn ẹbí, ọ̀rẹ́, ará, ojúlùmọ̀, aládùúgbò àtàwọn bí ṣe ń sọ fún ọ nípa program yìí. Mo fẹ́ kó dẹ̀ máa share ẹ̀. Wo tó bá ti ń share program yìí, ìwọ náà ń wàásù ìrere nìyẹn. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká sáré gbàdúrà kí a tó máa gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ sọ wá ní àṣálẹ́. Ọlọ́run ṣètò pé ó máa ń gbọ́ àdúrà wa. Adúpẹ́ bàbá, adúpẹ́ ọmọ, adúpẹ́ Ọlọ́run ẹ̀mí mọ́ fún ètò orí tẹni fún wa ní àṣálẹ́. Nítorí pé ẹ ti ṣetán láti bùkún wa ní àṣálẹ́ yìí. Ǹjẹ́ bí ọ̀rọ̀ yìí tó máa jáde, jẹ́ kí ó máa jáde pẹ̀lú agbára. Ọ̀rọ̀ yìí kó jáde, kó tú ìdè, kó mú ìwòsàn wá. Ọ̀rọ̀ yìí kó tún ayé wa ṣe. Ọ̀rọ̀ yìí kó gbé wa dé ìjọba rẹ. Ọ̀rọ̀ yìí jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wa. Ká lè bá tí mú lò, kó máa tún ayé wa ṣe, kó máa ràn wá lọ́wọ́, ká máa rí àánú àti oore ọ̀fẹ́ rẹ o. Jésù Olúwa wa, àmín. Kókó ọ̀rọ̀ tí Olúwa ní kí n bá sọ ní àṣálẹ́ ni pé ìgbàgbọ́ ṣe pàtàkì láti gba lọ́wọ́ Ọlọ́run. Ìgbàgbọ́ ṣe pàtàkì láti gbà lọ́wọ́ Ọlọ́run, apá kìíní. Ìgbàgbọ́ ṣe pàtàkì láti gbà lọ́wọ́ Ọlọ́run. Tó bá ní Bíbélì lọ́dọ̀, mo fẹ́ ká sáré jọ wo ìwé Mark orí 11 ẹsẹ̀ 20 títí dé 24. Àti Mark 11 verse 20 to 24. Ìjọ̀kan ló wà ń bẹ̀. Mark chapter 11 verse 20 to 24. Ó ní bí wọ́n sì ti ń kọjá lọ ní òwúrọ̀, wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà ti gbẹ tí gbòǹgbò. Pétérù sì wá rántí ó wí fún un pé, Rábì, wo bí igi ọ̀pọ̀tọ́ tí ìwọ fi bú ti gbẹ. Jésù dá wọn lóhùn, sọ fún wọn wípé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí, kí ó sì bọ́ sínú òkun, tí kò bá ṣiyèméjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá ń tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ṣé ẹni pé Jésù Kristi fi igi ọ̀pọ̀tọ́ kan bú ni. Ṣùgbọ́n tó wá dọjọ́ kejì tí wọ́n wá ń lọ, ìkan lára ọmọ ẹ̀yìn ẹ̀, Pétérù wá ní, olùkọ́, igi ọ̀pọ̀tọ́ tó fi bú lánàá yẹn ló ti gbẹ yìí. Wípé kò yé wọn. Jésù bẹ̀rẹ̀ sí ń sọ fún wọn pé òkè, ní tó ṣẹlẹ̀ ní pé ìgbàgbọ́ ni, ní tí mo ṣe yìí gangan, èyí náà lè ṣe. Ó ní pé ohunkóhun tá a bá tọrọ nígbà tá a bá ń gbàdúrà, ó ní ká gbàgbọ́ pé a ti rí wọn gbà, yóò sì bẹ́ẹ̀ fún wa. Hallelujah. Ọ̀rọ̀ kan ní Jésù máa ń sábà sọ fún àwọn èèyàn tó bá ti wòsàn tàbí àwọn tó bá gba ire lọ́wọ́ Ọlọ́run. A ní ọmọ máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ẹ rí i pé ó jẹ́ èdè tí Jésù sábà máa ń lò. A ní máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá, tàbí kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ẹ ní gbọ́ kíkí sọ pé máa lọ, àwẹ̀ àti àdúrà rẹ mú ọ lára dá, àbí máa lọ, ìṣọ́ rẹ mú ọ lára dá. Ìgbàgbọ́. Ìdí ni pé láìsí ìgbàgbọ́ a ò lè wo Ọlọ́run. Ìgbàgbọ́ gan la fi ń re gbà lọ́dọ̀ Ọlọ́run. Tí ẹ bá gbàdúrà láti January títí December, tí ò bá jọ̀gbọ́n ìgbàgbọ́, tí ò bá gbàgbọ́, kò lè rí èsì. Tí ẹ bá dẹ̀ ń gbọ́rọ̀ Ọlọ́run, tí ò ń ka Ọlọ́run, tí ò bá gba ohun tí Ọlọ́run sọ gbọ́, kò lè rí èsì. Ló fi jẹ́ pé tẹ bá wo ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 9, Hebrew 11:6, ó ní ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeéṣe láti wu Ọlọ́run. Tá a bá dẹ̀ wu Ọlọ́run, báwo la ṣe rí ìkọgbà lọ́wọ́ ẹ̀? Nítorí pé ẹni tó bá ń tọ̀ ọ́ wá kò lè ṣàgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Bí èèyàn bá ń gbàdúrà, ń tọ́ obìnrin yẹn gan pẹ̀lú ọkàn ìgbàgbọ́, wàá ṣí ọkàn ìpayá, pẹ̀lú ọkàn ìgbàgbọ́ láti lè rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Kì í ṣe iye ọjọ́ tá a lò, kì í ṣe àwẹ̀ wa, kì í ṣe àdúrà wa. Mi sọ pé kò dára ká gbàdúrà, ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì ká gbàdúrà torí pé ìyẹn gangan la fi ń bá Ọlọ́run rìn, ìyẹn gangan la fi ń ní ìdàgbọ̀ pẹ̀lú Ọlọ́run.
ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ nígbà tá a bá ń gbàdúrà kí àdúrà kó lè ṣe ìtẹ́wọ́gbà, tá a bá tiẹ̀ ń kọrin gan kó lè ṣe ìtẹ́wọ́gbà, ọkàn wa gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. A gbọ́dọ̀ gbàgbọ́ pé ẹni tí mo tó mọ̀ ń bá rìn yìí olóòtítọ́ ni, ó ti ṣe rí, ó ṣe fún Hánà, ó lè ṣe fún mi náà, ó ṣe fún àwọn Ísírẹ́lì, ó lè ṣe fún mi náà, ó ṣe fún Jósẹ́fù, ó lè ṣe fún mi náà, ó ṣe fún Dáfídì, ó lè ṣe fún mi náà, ó ṣe fún Sámúẹ́lì, ó lè ṣe fún mi náà, ó ṣe fún àwọn wòlíì gbàanì, ó lè ṣe fún mi náà. Torí pé akọ́niwé Hébérù orí 13 ẹsẹ̀ 8 ní Jésù Kristi ọ̀kan lánàá ọ̀kan lónìí kan tí a ní pẹ̀kun, yẹn ni pé ohun tó ṣe fún àwọn ará ìgbàanì tí wọ́n fi ìgbàgbọ́ bá rìn, ó lè ṣe fún àwọn náà, tó pé Ọlọ́run wa ò yí padà. Hallelujah. Ìgbàgbọ́ jẹ́ ohun tá a gbọ́dọ̀ ní. Ọ̀pọ̀lọpọ̀ la ń gbàdúrà Olúwa ṣe tí kankan kí wá ṣẹlẹ̀ báyìí ó tán. Àbí Ọlọ́run ṣé wọ ni àbò lè ṣe, àbí ṣé wọ ni. Kì í ṣe ìgbàgbọ́ ká nígbàgbọ́ níjọ́ Monday kò di ọtí ìgbẹ́ wo Ọlọ́run tẹ̀lé ṣe kí ní járe, ó tún di Wednesday kì í ṣe ìgbàgbọ́ tó ń lọ sókè tó ń lọ sí tó ń fluctuate. Ìgbàgbọ́ náà Ọlọ́run, ìgbàgbọ́ tó dúró, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tó mọ̀ pé Ọlọ́run ìwọ ló bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, ó dẹ̀ máa bá mi parí ẹ̀. Hallelujah. Tá bá wo ìwé Luke chapter 70 verse, Ọlọ́run tí wá bẹ̀rẹ̀ ìgbàgbọ́ tí Ọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ wa, ohun tá bá ní ìgbàgbọ́ wo bí wóró mustadi kékeré báyìí náà ni. Luke 70 ó ní Olúwa sì wí pé bẹ́ẹ̀ bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustadi, ẹ̀yin ó lè wí fún igi síkámórì pé ká fà ọ́ tu kí á sì gbé ọ sínú òkun, yóò sì gbọ́ ti yín. Ìyẹn ni pé tá bá ní ìgbàgbọ́, ohun tá bá ti sọ, tá bá ti pa àṣẹ, ó máa rí bẹ́ẹ̀. Ìgbàgbọ́ la fi ń gba ire lọ́wọ́ Ọlọ́run. Ìgbàgbọ́ bí o ní àìsàn kan ní àgọ́ ara rẹ tó ti gbàdúrà tí Ọlọ́run sì fìdí ẹ̀ múlẹ̀ pé a ti wò ọ́ sàn, gbà bẹ́ẹ̀ pé Ọlọ́run ti sọ, kò bẹ̀ sí yin Ọlọ́run. Bí o ní àwọn kankan tó o nílò ni tó o ti gbàdúrà, bí o ti wá lálàá tí Olúwa ti fi hàn ẹ́ lójú oorun pé òun ti ṣe, àbí o wà nílé ní chọ́ọ̀chì ni tí pásítọ̀ ti sọ pé báyìí lóluwà tó o ti gbọ́rọ̀ lẹ́nu wòlíì, àbí àsọtẹ́lẹ̀ kan ti jáde ni, ṣe ni kó o fi ìgbàgbọ́ gbà pé Ọlọ́run ló sọ̀rọ̀. Numbers 19 ó ní Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi parọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tó máa fi ṣèké. Tó bá ti sọ, ó máa ń ṣe ni. Tó bá ti ṣèlérí, ó máa ń mú ìlérí ṣẹ ni. Torí náà mo rọ̀ ọ́, wò ní ìtókù díẹ̀ tí ọdún máa parí, àdúrà tó bá fẹ́rẹ̀ sí ń gbà ń sìn, máa gbà á pẹ̀lú ọkàn ìgbàgbọ́. Bó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, máa kà á pẹ̀lú ọkàn ìgbàgbọ́ pé ìwọ Ọlọ́run wọ́n ló sọ báyìí inú ọ̀rọ̀ rẹ o, wọ́n ló sọ báyìí inú ọ̀rọ̀ rẹ o, ìmọ̀ náà tún ti dé. Inú ìgbàgbọ́ yẹn gangan ni wà á ti wá rí àánú Ọlọ́run. Inú ìgbàgbọ́ yẹn gangan ni wà á ti rí ojú rẹ Ọlọ́run. Torí pé Ọlọ́run fẹ́ ká sinmi lé òun. Ọlọ́run kò fẹ́ ká lo ọgbọ́n orí ara wa, àbí ká lo ìmọ̀ ara wa, àbí ká lo òye ara wa. Ó fẹ́ ká tí ọ̀rọ̀ ń sọ gangan ló fẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tọkàntọkàn, ká tẹ̀lé nínú ìwà ìmọ̀. Tí ẹ bá ti ní ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe o, ohun gbogbo ní ṣíṣe tí ẹ bá ti gba Ọlọ́run gbọ́ tó sinmi lé pé tó, èmi ò lè ran ara mi lọ́wọ́ ṣùgbọ́n mo ní ìwọ Ọlọ́run tó gbójúlé. Mi ò lè ran ara mi lọ́wọ́ ṣùgbọ́n mo ní ìwọ Ọlọ́run tó fẹ̀yìntì. Mi ò mọ ọ̀nà ṣùgbọ́n mo afinimọ̀nà ní Ọlọ́run. Mo gbẹ́kẹ̀lé ọ, mo sinmi lé ọ. Ó tán o, tí Ọlọ́run fẹ́ nìyẹn o. Kì í ṣe ìgbàgbọ́ pé ká gbá wá sí church níjọ́ Sunday kó tó dijọ́ Friday ká tó gba nínú ẹgbẹ́ òkùnkùn lọ. Ká ní pé díẹ̀ mọkùnrin ò tó tí ìbá ṣáà ti ṣe ibi àràgbélayé, èèyàn ń dọ́gbọ́n sí náà ni kò mátà. Nígbà tí èèyàn pààyàn, nígbà tí èèyàn lọ tí èèyàn ṣògùn owó, èèyàn kàn ń dọ́gbọ́n sí náà ni. Ìgbàgbọ́ ẹ̀kọ́ ni mò ń sọ o. A kò lè sin Ọlọ́run méjì o. O ò lè máa sin èṣù 50, o ò lè ṣe ní 50-50 o. Kó o máa sin èṣù fún ọjọ́ mẹ́ta lọ́sẹ̀, kó o tún máa sin Ọlọ́run fún ọjọ́ mẹ́rin lọ́sẹ̀. Irọ́ o. Irú ìgbàgbọ́ ẹ̀kọ́ ni mò ń sọ. Ìgbàgbọ́ tí mò ń sọ ni pé tọkàntọkàn tí ẹ̀mí tí ara rẹ tó ti gbé ayé ẹ lọ́run lọ́wọ́, tó sì ń bá rìn pé tó, ìwọ ló lè gbà mí, mi ò ní Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ. Tí ẹ bá ti ní Ọlọ́run mìíràn tó bá ti ní plan B ò ní Ọlọ́run, o ò gba Ọlọ́run gbọ́ nìyẹn o. Hallelujah. O gbọ́dọ̀ sinmi lé lọ́sàn-án lóru, o gbọ́dọ̀ sinmi lé nígbà tó dára, gbọ́dọ̀ fẹ̀yìntì pé Olúwa abániṣe ni ọ. Nígbà tó dára máa sìn, gbẹ́kẹ̀lé. Nígbà tó kù díẹ̀ kí àtúnkó tó àtúngbẹ́kẹ̀lé ẹni pé ìgbàgbọ́ ni o. Ó ní ẹni ìgbàgbọ́ nínú Jésù nìkan ni kì í dójú tì ní o. Aráyé a máa já ni kulẹ̀, ọ̀rẹ́ a máa já ni kulẹ̀, ẹbí a máa já ni kulẹ̀, ìjọ kan lè já ẹ kulẹ̀ o. Ṣùgbọ́n ìgbàgbọ́ nínú Jésù ni kì í dójú tì ní o. Gba Ọlọ́run gbọ́,
láti wákàtí lọ gbogbo tó bá ti ń ṣe gbogbo ìgbésẹ̀ rẹ jẹ́ kó máa jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ìrìn ẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó máa darí ẹ. Bí Ọlọ́run bá ti ní báyìí ni kó o ṣe, bẹ́ẹ̀ ni kó o ṣe. Òun ló fi gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run, òun ló fi gbọ́dọ̀ máa kà á, ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ yí ẹ dáadáa. Torí nígbà tí èṣù bá dé tó bá gbé àrékérekè rẹ̀ dé, wàá ní ọ̀rọ̀ láti fi dá lóhùn. Tí ìjì ayé bá dé, ó máa ní ọ̀rọ̀ tó máa dúró lórí pé Olúwa ti sọ báyìí fún mi, ó sì máa ṣe é. Olúwa ti ní kí n wá òun, ó sì máa ràn mí lọ́wọ́. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Torí tó kù ní ọdún yìí, wo ohunkóhun lè ṣẹlẹ̀ anytime. Ọlọ́run ò gbàgbé ẹ, máa fi gbàgbọ́ bá rìn. Ṣe ni kó kàn máa yọ̀nú Ọlọ́run, kó máa dúpẹ́. Gbogbo ìgbà tó bá ti ní oore ọ̀fẹ́, tó bá ti gbàdúrà, máa dúpẹ́ ni. Máa fi ẹ̀mí rẹ̀ hàn sí Ọlọ́run. Olúwa mo gbàgbọ́, ó máa ràn mí lọ́wọ́. Ó ti sọ bẹ́ẹ̀, ó máa ṣe é. Ó ò lè já mi kulẹ̀. Ìyẹn ni kó máa sọ fún Ọlọ́run, kó máa dúpẹ́ ní gbogbo ìgbà. Ọlọ́run yóò sì ràn ẹ́ lọ́wọ́, ojú òsì ní tiẹ̀ lórúkọ Jésù, yóò sì dára fún ẹ. Nígbà tí ọdún bá máa parí, wọ́n máa kí wọn náà kú oríire. Tó bá ń ka àwọn tí Ọlọ́run dá lọ́lá, àwọn tí Ọlọ́run ta lọ́rẹ, àwọn tí Ọlọ́run ṣe lóore, àwọn tí Ọlọ́run bùkún fún, àwọn tí Ọlọ́run gbéga, àwọn tí Ọlọ́run wòsàn, àwọn tí Ọlọ́run fún ní tó ṣeré fún, wọn náà máa wà lára wọn lórúkọ Jésù. Ayọ̀ ẹ kò ní di kóró, yóò sì dára fún lórúkọ Jésù. Kí n tó máa lọ, gbọ́ o, tó bá ti ní Jésù, o ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn rárá o. Ayé tí ò ní Jésù, ayé wàhálà ni, ayé ìdààmú ni, ayé ìpọ́njú ni, ayé òṣì ni, ayé tí kò ní ìrètí ni. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí mò ń sọ yìí kò yí ẹ, kò lè yí ẹ, torí pé àwọn ọmọ Ọlọ́run nìkan la lè rìn nínú ìgbàgbọ́, kì í ṣe ìgbàgbọ́ tayé o. Bẹ́ẹ̀ má wọrí, mo wà lẹ́yìn gbọ̀ngbọ̀n ọkùnrin mẹ́ta ni mí, ìyẹn kọ́ ni mò ń sọ o. Ìgbàgbọ́ nínú Jésù mò ń sọ o. Kó wọ náà lè rí gbà, kó lè rí àánú Ọlọ́run, kó lè rí ojú rere Ọlọ́run. Tó bá ti ní Jésù, wò ó, má fi ìgbàlà rẹ dá ọ̀la o. Àkókò náà nìyí o. Kó o fi ayé ẹ̀ fún báyìí, kó o bẹ̀ sí ní bá rìn. Kó wọn máa wo bí Ọlọ́run ṣe máa yí ìgbà ẹ padà. Bí o tiẹ̀ wá mọ̀ nígbà kan rí tó tí ìjì ayé ti gbé ọ padà lẹ́yìn Jésù, padà sílé lónìí o. Jésù ń pè ọ́, ọ̀rẹ́ máa bọ̀, wá wọlé sọ́dọ̀ bàbá níbi ìsinmi. Padà sílé o. Bí ọmọ nínàkúnà yẹn, Jésù Kristi ń dúró láti kí ọ káàbọ̀. Ǹjẹ́ o ti ṣe tán? Gbé ọwọ́ tó lé àyà rẹ, kó o gbàdúrà tẹ̀lé mi wípé Jésù Olúwa, o ṣeun fún ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní àṣálẹ̀. Mo dúpẹ́ pé rán ọ̀rọ̀ yìí sí mi. Mo gbàgbọ́ pé ìwọ ni ọmọ Ọlọ́run. O wá sí ayé láti wá kú fún mi. O sì jí ní ọjọ́ kẹta láti kó ẹ̀ṣẹ̀ mi lọ. Mo jẹ́wọ́ ní àṣálẹ̀ gbogbo àìṣedéédé mi. Mo sì kọ̀ wọ́n sílẹ̀. Fi àánú dáríjì mi. Jésù ò fi ẹ̀jẹ̀ rẹ̀ wò mí ní àwẹ̀mọ́. Kúrò ní ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀. Màá sìn ọ́ tí ayé àdìpẹ̀kun. Ràn mí lọ́wọ́ fún ní oore ọ̀fẹ́ láti bá ọ rìn nínú òtítọ́, nínú ìwà mímọ́. Kọ orúkọ mi sínú ìwé ìyè. O ṣe tó kó ti gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹni tí ẹ gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí yín pé ẹ kú oríire. Mo kí yín káàbọ̀ sínú ẹbí Olódùmarè. Mo ń yọ̀ nínú torí pé o fi ayé rẹ fún Jésù. Bí mo sì ti ń yọ̀, àwọn áńgẹ́lì náà ń yọ̀ lọ́run torí pé o ṣetán láti wọ ọkọ̀ ìgbàlà. Mo wá fẹ́ kó o ṣe nǹkan ní àṣálẹ́ yìí. Within the next 24 hours, mo fẹ́ kó o wá ìjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run ní àdúgbò ẹ tí ò ju 10 minutes drive síbi tó ń gbé lọ, àbí 10 minutes walk tó lè rìn ní ìṣẹ́jú mẹ́wàá, àbí tó lè wá mọ́tò ní ìṣẹ́jú mẹ́wàá. Jọ̀wọ́ lọ darapọ̀ mọ́ wọn. Má wo lọ bí àlejò, lọ darapọ̀ mọ́ wọn. Máa lọ sí ẹ̀kọ́ Bíbélì, máa lọ sí ìpàdé àdúrà, máa lọ sí ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, lọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Jésù. Bó bá sì ti ń ṣe, wà wá rí pé ìyanu, oore ọ̀fẹ́, àánú, àwọn tuntun máa bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú ayé ẹ. Ìwọ náà wá di aláyọ̀, àwa di olóríire. Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ràn ẹ́ lọ́wọ́. Àwa ní ẹ̀tọ́ sí ogun tí Jésù kú fún. Hallelujah. Mo fẹ́ kó o wá Bíbélì, kó o náà ní Bible titi ẹ̀ náà, ó ti wà in any version and in any language. Kó o máa kà á, kó o máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ọlọ́run. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn ẹ́ lọ́wọ́, ojú òsì ní tiẹ̀. Bí o nílò ìdánilẹ́kọ̀ọ́ àbí o ní ìbéèrè àbí o fẹ́ kí n gbà nímọ̀ràn, nọ́mbà mi nìyẹn, WhatsApp nọ́mbà mi nìyẹn. Tẹ̀mí láago, send message sí mi, màá dẹ̀ dá ẹ lóhùn. Yóò dára fẹ́ lórúkọ Jésù, ojú òní tiẹ̀. Ní tó kù díẹ̀ tí ọdún máa parí, wò ó, àwọn tó ti lé láti January tí ò tẹ́ lọ́wọ́. Nígbà tá a bá sọ pé Merry Christmas,
ìwọ náà di aláyọ̀, ó máa jó ní pé ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi, ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi, èyí ló mú mi dúpẹ́ o, èyí ló mú mi dúpẹ́ o, èyí ló mú mi dúpẹ́ o. Orin ẹni yẹn máa bẹ̀rẹ̀ sí ní kọ́ àti lọ, ojú òní tiẹ̀ lórúkọ Jésù, yóò sì dára fún ẹ. A tún máa tún pàdé o, gbọ́ kí tó máa lọ gbọ́ ìgbàgbọ́ la fi rí ìgbàlà Ọlọ́run, yóò dára fún ẹ lórúkọ Jésù. A ó tún pàdé. Jésù Olúwa, ó dìgbà kan náà.